nǹkan ìbànújẹ́ gbáà leléyìí o. Irú kí ló ń ṣẹlẹ̀ sí àwọn gbajúmọ̀ wa báyìí Ọlọ́run? Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ìgbéyàwó gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàánú lórí ètò rẹ̀ ní Bíọ́lá Ayọ̀mídé Adébáyọ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Ẹ̀yìn Ọ̀ka. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń wo ìdílé gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká tàbí olówó tí wọ́n á sì máa fi tọrọ láìmọ̀ pé adìyẹ wọn làágùn ìyá ara rẹ̀ ni ò jẹ́ ká mọ̀. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń rò pé inú ayọ̀ àti ìdùnnú ni àwọn gbajúmọ̀ ilẹ̀ wa wọ̀nyí wà nítorí bí wọ́n ṣe máa ń ṣeré dọ́wẹ̀kẹ̀ tàbí jó lórí ayélujára tí àwọn èèyàn á sì máa bú wọn tàbí kí wọ́n máa sọ̀rọ̀ burúkú sí wọn lórí ayélujára láì mọ̀ pé àwọn náà ní ìdojúkọ tiwọn tí wọ́n ń bò mábẹ́ aṣọ láì sọ fún ẹnikẹ́ni. Ta ló lè rò pé gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa yìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa ń wò bí ẹni tí ayé rẹ̀ gúnrégé yìí náà ti ní ìdojúkọ ńlá nínú ìgbéyàwó rẹ̀ báyìí, ṣùgbọ́n tí òun àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ yìí gbìmọ̀ láti ṣe ní òkú òru tí wọ́n sì ṣe eléyìí débi pé àwọn ọ̀mọ̀ràn tó ń moyún ìgbín nínú ìkarahun orí ayélujára gan ò fi mọ̀ pé iná ń jó lọ́fun àmùkòkò wọn. Bí kì í bá ṣe pé bí òun tìkára rẹ̀ ṣe tú àṣírí ńlá yìí jáde, òṣèré yìí ti jáde láti tú àṣírí ńlá lórí ohun tó ṣẹlẹ̀ sí ìgbéyàwó rẹ̀ àti bí kò ṣe sí lọ́ọ̀dẹ̀ bàbá ọmọ rẹ̀ mọ́ báyìí. Ó ní láti inú oṣù kẹrin ọdún tó kọjá yìí ni ìgbéyàwó náà ti túká, ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ nítorí àwọn méjèèjì ṣàdéhùn láti ṣe ní òkú òru kí wọ́n sì gbájúmọ́ ìtọ́jú ọmọ kan ṣoṣo tó pa wọ́n pọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti jáde síta báyìí o, pẹ̀lú bí Bíọ́lá Adébáyọ̀ ṣe ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. Nígbà tí Bíọ́lá Adébáyọ̀ ń kí ọkọ rẹ̀ tẹ́lẹ̀ yìí kú ayẹyẹ ọjọ́ìbí rẹ̀ ló kọ pé mo kí ọkọ mi tẹ́lẹ̀ rí tó sì tún jẹ́ bàbá ọmọ mi kú oríire ọjọ́ìbí rẹ̀. Mo gbà ládùúrà pé orí ọ̀fẹ́ yóò máa bá ọ gbé. Mo sì tún gbà ládùúrà pé kí o rí àlàáfíà ní gbogbo ọ̀nà rẹ, kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó máa tàn sí ọ̀nà rẹ, kó sì bùkún fún ọ ju bó ti lérò lọ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ mi yékè, èmi àti ọkọ mi ti pínyà láti inú oṣù kẹrin ọdún tó kọjá yìí, ṣùgbọ́n àwa méjèèjì pinnu láti fòye gbé kí a sì jọ máa tọ́jú ọmọkùnrin wa ọ̀wọ́n tó jẹ́ ohun gbogbo sí wa lálàáfíà. Sí gbogbo ẹni tí ìròyìn yìí jẹ́ ìjákulẹ̀ fún, ẹ jọ̀wọ́ ẹ má bínú. Ó wù èmi náà kí ìgbéyàwó náà ṣe dáadáa, ṣùgbọ́n ó sàn kí n wà láàyè láti sọ ìtàn mi. Ẹ jọ̀wọ́ ẹ fi wá sínú àdúrà. Bí mo ṣe ń lọ káàkiri láti mú inú àwọn èèyàn dùn lọ́sàn-án ni mo máa ń wa ẹkún mu tí omijé mi sì ń rẹ ìrọ̀rí mi lálẹ́ láti bí oṣù 14 sẹ́yìn. Ṣùgbọ́n mo máa ń ní okun nínú Kristi tó nífẹ̀ẹ́ mi títí ayé tó sì fira rẹ̀ fún mi. Ẹ jẹ́ ká kọ́ láti máa ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn nítorí pé a ò mọ ohun tí wọ́n ń là kọjá àfi tí wọ́n bá sọ jáde. Ẹ sọ fún olódodo pé yóò dára fún un. Àlàáfíà o. Báyìí ni òṣèré yìí ṣe gbé àtẹ̀jáde yìí jáde sí orí ìkànnì Instagram rẹ̀ láti ìgbà tó sì ti gbé ìròyìn yìí jáde ní inú ọ̀pọ̀ èèyàn ti bàjẹ́ tí wọ́n sì ń káàánú rẹ̀ nítorí kò sẹ́ni tó lérò pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí òṣèré yìí. Nítorí tí a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré tí wọ́n jẹ́ àwòkọ́ṣe rere, tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, tí wọn kì í rìnrìn ìdọ̀tí tàbí kọjá àyè wọn, tó sì wo ọ̀pọ̀ ọkùnrin láwùjọ láti fi wọ́n ṣaya. Ọ̀kan nínú wọn ni arẹwà òṣèré ilẹ̀ wa Bíọ́lá Adébáyọ̀ jẹ́. Ẹ ò lè gbọ́ kó bá ẹnikẹ́ni fa wàhálà. Ó máa ń kó ara rẹ̀ ní ìjánu, kì í jà kì í ta. Ó ṣòro kí ẹ tó gbọ́ àìdá kankan nípa rẹ̀ lórí ayélujára. Kódà nígbà tí arẹwà òṣèré yìí gbé ọ̀rọ̀ ìjáde lórí ìkànnì ayélujára rẹ̀, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń bá ojú wọn jiyàn tí wọ́n sì ń sọ pé kò jẹ́ bẹ́ẹ̀, tí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àti àwọn alátìlẹyìn rẹ̀ sì ti ń fi ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi ránṣẹ́ sí i pé Ọlọ́run yóò jẹ́ okun rẹ̀ kò sì ní dójú tì láéláé. Ọ̀kan lára àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tó fèsì ní abala àríwísí ni Bùkọ́lá Arúgbá, níbi tó ti kọ pé nígbà míì mo máa ń béèrè pé ta ló máa dá ẹ̀rín pa ẹni tí inú rẹ̀ máa ń dùn láti dánú ẹlòmíì dùn. Abíọ́lá, Ọlọ́run tó ń lò ẹ́ láti dánú àwọn èèyàn dùn yóò mú ẹ̀rín ńlá wá sí ẹnu rẹ nítòótọ́ lórúkọ Jésù. Bí ẹ ò bá gbàgbé, eléyìí kọ́ ni ìgbéyàwó àkọ́kọ́ arẹwà òṣèré yìí. Abíọ́lá ti kọ́kọ́ ṣe ìgbéyàwó pẹ̀lú arákùnrin kan tó ń gbé nílùú òyìnbó tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlá ní ọdún 2013. Ṣùgbọ́n ìgbéyàwó náà túká nítorí pé ẹ̀jẹ̀ àwọn méjèèjì kò bára wọn mu, tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó ni wọ́n mọ eléyìí láì sí ìjà kankan tàbí ọ̀rọ̀ asọ̀. Àwọn méjèèjì pínyà lálàáfíà nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá bímọ, ó lè fa ìdààmú ńlá fún ọmọ náà.
lẹ́yìn ìgbéyàwó yìí òṣèré yìí gbájúmọ́ iṣẹ́ tíátà tó yàn láàyò fi wá ṣe ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì tó forí ṣánpọ́n yìí ní ọdún 2021 pẹ̀lú ọkùnrin tó bí ọmọ rẹ̀ yìí fún. nígbà tí òṣèré yìí kéde pé òun bímọ ní bí ọdún méjì sẹ́yìn ló ti tètè ṣàlàyé pé ọ̀nà ìmọ̀ ìgbàlódé tí àwọn olóyìnbó ń pè ní súrógésì ni òun fi bímọ ọ̀hún. ìyẹn ni pé ẹnìkan ló bá gbé oyún náà fún odindi oṣù mẹ́sàn-án kó tó di pé ó bímọ náà. lẹ́yìn tó bí ọmọ yìí tán ló wá gbé ọmọ náà fún Bíọ́lá Adébáyọ̀ nítorí ẹyin rẹ̀ àti àtọ̀ ọkọ rẹ̀ ló di ọmọ náà. ṣùgbọ́n ilé ọmọ obìnrin yìí ló gbé oyún náà fún odindi oṣù mẹ́sàn-án. Bíọ́lá Adébáyọ̀ sì jẹ́ kó di mímọ̀ nígbà náà pé òun ò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú obìnrin tó gbé oyún náà nítorí wọ́n ti ṣe gbogbo ètò nígbà tí ó wà nínú oyún. gẹ́gẹ́ bí ìbéèrè pàtàkì tí arẹwà òṣèré yìí béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ àti gbogbo èèyàn pé kí wọ́n máa fi àdúrà ran òun lọ́wọ́. a gba àdúrà pé kí Ọlọ́run ọba fún un ní àlàáfíà tó péye kó sì fòpin sí ìjì burúkú tó ń jà nínú ìdílé àwọn òṣèré àti gbajúmọ̀ ilẹ̀ wa yìí.